Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti ń wà tẹ́ ti darapọ̀ mọ́ mi ní orí ètò yín ètò wa àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ Emèrè òun ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí kí ó tó di pé a bẹ̀rẹ̀ ètò yìí ẹ jẹ́ kí n máa fi àǹfààní yìí kí n máa fi kí gbogbo ẹ̀yin bàbá tí ẹ jẹ́ responsible father ní gbogbo àgbáyé pé happy Father's Day. Tí a bá ní ká sọ̀rọ̀ bàbá ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n wà tí a lè pè wọ́n ní responsible father nítorí wípé ọ̀pọ̀ ọkùnrin ni ó jẹ́ pé nínú ilé kí a yọ ẹ̀ṣẹ́ sí ìyàwó wa ṣe ohun tí àwọn ọmọ wa ta fẹ́ fi kọ́ àwọn ọmọ wa nìyí tàbí ọ̀pọ̀ bàbá tí ò ní táìmù fún àwọn ọmọ yálà láti wo spiritual aspect àwọn ọmọ tàbí láti bójútó ẹ̀kọ́ wọn àti ìhùwàsí wọn ṣé òun ni ó fẹ́ ní táìmù fún ìyàwó nínú ilé a lè pe irú àwọn wọ̀nyí ní responsible father ṣùgbọ́n gbogbo ẹ̀yin bàbá tí ẹ jẹ́ responsible father ní gbogbo all over the world ni mo celebrate pẹ̀lú yín pé happy Father's Day. A ṣe ọ̀pọ̀ ọdún ní ilé ayé lẹ́ẹ̀kan sí náà mo tún fi àǹfààní yìí mo fi ń kí gbogbo àwa ọmọ omi gbogbo àwa bómi wáyé ni mo kí jákèjádò àgbáyé gbogbo ẹ̀yin ọlọ́ṣun mo kórè yèyé ń bẹ̀ bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin ọmọ olókun Sàní Adé mo kí gbogbo yín bẹ́ẹ̀ náà ni mo tó fi àǹfààní yìí ó fi ń kí gbogbo ẹ̀yin ọmọ Pẹ̀pẹ́lúbi Yemọja Odò mo kí gbogbo wa pátá gbogbo ohun tí ń ṣe ọmọ omi gbogbo omi tó wà ní gbogbo òde àgbáyé gbogbo wa pátá ni mo kí lórí ètò yín ti ètò wa àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ Emèrè èyí tí a wà lọ́wọ́lọ́wọ́ yìí náà ni a ti ń kí gbogbo wa bákan náà ni ẹ jẹ́ tó máa fi àǹfààní yìí kí gbogbo wa pé a kú ìmúra ọdún Odò Ùjá International Water Festival ti ọdún karùn-ún irú rẹ̀ 5th annual
World Ìṣẹ̀ǹbáyé celebration of Odò-Òjà International Water Festival, èyí tí a máa ṣe ní on the 9, 10 and 11 of August. Gbogbo wa pátá ni a máa jọ péjú ṣe pẹ̀lú àṣẹ Olódùmarè. Ètò yín, ètò wa tí ò ní a jẹ́ ètò tí ó ṣe pàtàkì fún gbogbo wa pátá ní láti pé kí a gbọ́. Gbogbo ẹ̀yin tí ẹ ti wà lórí ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi share programu yìí, ẹ bá mi share programu yìí fún àwọn ènìyàn wa kí a lè tètè darapọ̀ mọ́ wa ní orí ètò yìí. Gbogbo ẹ̀yin tí ó bá jẹ́ pé orí YouTube ni ẹ ti wò ó, ẹ bá wa fi programu yìí ránṣẹ́ sí ẹnìkan tàbí ẹnìkejì tẹ́ bá nífẹ̀ẹ́ sí. Tó bá jẹ́ pé orí Instagram náà ni ẹ ti ń wò wá lọ́wọ́, ẹ bá wa share ẹ̀. Bó jẹ́ orí Facebook ni, ẹ bá wa share sí àwọn groups, kí ẹ share sí orí àwọn pages so that kí àwọn ènìyàn lè tètè darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Ẹ jọ̀ọ́ kí ẹnikẹ́ni má ṣe pè mí lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ sì fún mi ní wákàtí kan, mò ń bọ̀. Májẹ̀mú fẹ́ ṣe ní ìsàlẹ̀ odò. Májẹ̀mú omi ò lágbára. Ìmùlẹ̀ síbẹ̀ láàrin òyìn àtọmọ òní ó lè. Ẹ̀ka rántí májẹ̀mú ò tábó ìdá. Ká má bàa rí ìdojúkọ nílé ayé. Májẹ̀mú omi ò lágbára. Ìmùlẹ̀ síbẹ̀ láàrin òyìn àtọmọ òní ó lè. Ẹ̀ka rántí májẹ̀mú ò tábó ìdá. Ká má bàa rí ìdojúkọ nílé ayé. Ẹni tó bá jọmọ omi ò kó bá dalẹ̀ omi. Bí gbogbo ilẹ̀ wọlé wà kò lè já sílé. Ẹ jẹ́ ká rántí májẹ̀mú ò tábó ìdá. Ká má bàa rí ìdojúkọ nílé ayé. Májẹ̀mú omi ò lágbára. Ìmùlẹ̀ síbẹ̀ láàrin òyìn àtọmọ òní ó lè. Ẹ jẹ́ ká rántí májẹ̀mú ò tábó ìdá. Ká má bàa rí ìdojúkọ nílé ayé. Gbogbo àwọn ọmọ omi ò ló já lágbára. Bẹ́ẹ̀ wọ́n jábọ́ ní ọmọ ilé ayé. Ẹ jẹ́ ká rántí májẹ̀mú ò tábó ìdá. Ká má bàa rí ìdojúkọ nílé ayé. Májẹ̀mú omi ò lágbára. Ìmùlẹ̀ síbẹ̀ láàrin òyìn àtọmọ òní ó lè. Ẹ jẹ́ ká rántí májẹ̀mú ò tábó ìdá. Ká má bàa rí ìdojúkọ nílé ayé. Ẹ káàbọ̀ padà. Lónìí episode 73 ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí nínú àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ Emèrè. Ẹ jẹ́ máa fi àǹfààní yìí sọ fún wa pé tọ́pìkì tí a ń gbé yẹ̀wò yìí a ti ṣe apá kìíní, apá kejì ni a wà yìí, ìyẹn májẹ̀mú ọmọ omi. Apá kejì òun ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ẹ̀yin tí ẹ bá wà lórí ètò yìí, ẹ bá wa share ètò yìí. Gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí pátá ni mo kí wípé ẹ káàbọ̀ sí orí ètò yìí, ètò wa ti òní. Kí ni ohun tí à ń pè ní májẹ̀mú ọmọ omi?
kí ni ń jẹ́ májẹ̀mú ọmọ omi? Májẹ̀mú méjì ni mo máa sọ̀rọ̀ lé lórí lónìí, tí ó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí fún yín láti wo prógámù yìí, ẹ bá mi lọ sí orí YouTube page wa, ẹ táìpù Ọba Àṣà Àgbáyé, Ọba Àṣà Àgbáyé lórí YouTube page wa. Tí ẹ bá táìpù Ọba Àṣà Àgbáyé, Ọba Àṣà ASA then Àgbáyé, ẹ máa rí gbogbo àwọn episode wa bẹ̀rẹ̀ láti episode 1 títí dé episode 73 tí a wà lọ́wọ́ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Nínú episode 60 something ni a ti ṣe májẹ̀mú ọmọ omi apá kìíní, ṣùgbọ́n èyí tí a wà lọ́wọ́lọ́wọ́ báyìí, apá kejì májẹ̀mú ọmọ omi ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ohun tí mo sì máa yí sọ̀rọ̀ lé lórí lónìí, òun ni oríṣi májẹ̀mú méjì. Ṣùgbọ́n kí n tó lọ sí oríṣi májẹ̀mú méjì tí ó wà yìí, mo fẹ́ kí gbogbo wa pátá mọ̀ wípé kò sí ẹ̀dá kan tó wà nílé orílẹ̀-èdè alààyè tí ò ní ẹgbẹ́. Gbogbo ènìyàn pátá tí ń bẹ ní orílẹ̀-èdè alààyè pátá ni ó jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ. Ṣùgbọ́n ẹgbẹ́ olúkúlùkù ló yàtọ̀ síra wọn. Gúrùpù ẹgbẹ́ tí oníkálukú belong to ni ó ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. Pẹ̀lú ìwádìí, àwọn tí a lè sọ pé wọn kì í ṣe ẹlẹ́gbẹ́ tàbí wọn ò ní ẹgbẹ́, òun ni àwọn tí wọn ò bá ní òjìjí, tí wọn ò ní shadow. Tí wọ́n bá wo ẹgbẹ́ wọn yálà nínú ìmọ́lẹ̀ tàbí nínú òkùnkùn, tí wọ́n bá ti rí òjìjí wọn, àwọn ni a lè wí pé wọn ò ń ṣe ẹlẹ́gbẹ́ ọmọ. Àwọn wọ̀nyí dẹ̀ ni wọ́n ti jẹ́ àkúdàáyà, nítorí àkúdàáyà nìkan ni ò ní òjìjí. Àkúdàáyà nìkan ni ò ní ẹ̀bà ní òjìjí, nítorí pé òjìjí tó jẹ́ bí spirit ẹ̀, òun gangan ló ti fọ́ọ̀mù àkúdàáyà yìí. So àwọn àkúdàáyà ni wọn kì í ní òjìjí. Àkúdàáyà nìkan ni kì í ṣe ẹlẹ́gbẹ́ ọmọ. Lẹ́yìn ẹni tí ó bá ti rí òjìjí tó mọ̀ pé òun ní òjìjí, ẹlẹ́gbẹ́ ọmọ ni onítọ̀hún. Òun ní mo ṣe máa ń wí pé kò sẹ́ni tí ò ní ẹgbẹ́ ní ilé ayé. Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí ènìyàn lọ́jọ́ òní, tí a máa ń pariwo pé ẹgbẹ́ wa ló fìyà jẹ wá, ẹgbẹ́ wa ni ò dáa, ẹgbẹ́ ló ṣe gbá kan, ẹgbẹ́ ló ṣá. Tí a bá ní ká kó 100% of challenges tí àwa ènìyàn tí a face, tí a dojúkọ, at least 95% òun ni ó máa jẹ́ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́. Kì í ṣe pé ẹgbẹ́ wa kọ́ ni ó fìyà ń jẹ wá. Ọ̀pọ̀lọpọ̀ nú àwọn ènìyàn tó jẹ́ pé kì í ṣe pé ẹgbẹ́ ló fìyà ń jẹ wá. Ọ̀pọ̀ sì jẹ́ wípé kì í ṣe wípé ẹgbẹ́ wa ni ò dáa. Ṣùgbọ́n àwọn oríṣiríṣi àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé ó rọ̀ mọ́ nípa ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dé. Lára ẹ̀, ọ̀kan lára heavy topic yìí ni à ń gbéyẹ̀wò lónìí, tí a pè ní májẹ̀mú. Nítorí pé kò sí ẹlẹ́gbẹ́ ọmọ kan tó wà nílé alààyè, tó orílẹ̀-èdè alààyè, tí kò ní májẹ̀mú titi ẹ̀, kò sí. Pẹ̀lú májẹ̀mú méjì tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí, kò sí ẹlẹ́gbẹ́ ọmọ tí ò ní májẹ̀mú. Ó kàn jẹ́ pé májẹ̀mú yìí, a lè pè májẹ̀mú yìí ní ìlérí. That means pé ìlérí tí a ṣe, tàbí tí a lè pè ní promise. So kò sí ẹni tí ò ní májẹ̀mú.
gẹ́gẹ́ bí mo ṣe sọ pé májẹ̀mú ọ̀nà méjì ni mo fẹ́ sọ̀rọ̀ ní lórí lónìí. Àkọ́kọ́ jẹ́ májẹ̀mú ọ̀run wa. Májẹ̀mú ọ̀run wa òun ni ó jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ májẹ̀mú ìpín wa. Májẹ̀mú ìpín yìí yàtọ̀ sí májẹ̀mú ọ̀run wa, ṣùgbọ́n èyí tí a máa kọ́kọ́ gbé yẹ̀wò òun ni májẹ̀mú ọ̀run wa ni a máa kọ́kọ́ gbé yẹ̀wò. Kí là ń pè ní májẹ̀mú ọ̀run? Èyí ni májẹ̀mú tí a dá ní ọ̀run ká tó dé ilé ayé. Kò sí ọmọ ẹlẹ́gbẹ́ kan tí ò ní májẹ̀mú títí ẹ̀, àti pé kò sí ẹni tó wà ní orílẹ̀-èdè alààyè tí kò ní májẹ̀mú títí wọn tí wọ́n dá, èyí tí a pè ní májẹ̀mú ọ̀run wa. Pẹ̀lú àwọn research wa, pẹ̀lú ìwádìí, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó jẹ́ pé májẹ̀mú tí olúkúlùkù dá jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. A rí ẹni tí ó dá májẹ̀mú pẹ̀lú ọkọ ọ̀run, wípé ìwọ ọkọ ọ̀run tóun bá ti dé ilé ayé, tó bá ti di àkókò tí òun fẹ́ ṣe ìgbéyàwó gangan ni kí o wá mú òun. Májẹ̀mú kan tí onítọ̀hún bá ọkọ ọ̀run dá rèé. Bẹ́ẹ̀ ni a sì rẹ́ni tó tún bá ọkọ ọ̀run dá májẹ̀mú wípé gbogbo ọmọ tóun máa bí fún ọkọ ọ̀run òun nígbà tóun bá wà nílé ayé, bóyá ọmọ 5 ni, tóun bá ti bí ọmọ ẹlẹ́karùn-ún ni kó wá mú òun lọ. A sì rẹ́ni tó jẹ́ pé májẹ̀mú ti tiẹ̀ ni pé ìwọ ọkọ ọ̀run bóun ṣe ń lọ sílé ayé, òun ò ní ní ọkọ ayé pẹ̀lú ẹ̀. Irú wọn lẹ rí pé ọkùnrin kan á máa gbé agbèjù ńlẹ̀, ọkùnrin mìíràn àtúngbé jù ńlẹ̀, àwa máa sunkún pé òun ò ní ọkọ nílé ayé, láì mọ̀ pé májẹ̀mú tó ti bá ọkọ ọ̀run ẹ̀dá ni pé òun ò ní ọkọ nílé ayé pẹ̀lú ọkọ ọ̀run òun. A sì rí àwọn ẹlòmíràn tó jẹ́ pé májẹ̀mú tí wọ́n bá ọkọ ọ̀run dá, nínú májẹ̀mú ọ̀run la ṣe wà, ṣùgbọ́n májẹ̀mú tí a bá ọkọ ọ̀run dá náà ni a ṣì ń sọ yìí. A rí ẹlòmíràn tó bá ọkọ ọ̀run dá májẹ̀mú wípé tí òun bá ti délé ayé, òun ò ní bí ọmọ fún ọkọ ayé kankan, ò ní bímọ sílé ayé, àfi àwọn ọmọ tóun bá bí fún ọkọ ọ̀run gangan nìkan ni òun máa bí. Irú àwọn wọ̀nyí ni wọ́n á délé ayé tán tí wọ́n máa wá ọmọ kiri, tí wọ́n ní rí ọmọ bí, nítorí wọ́n ti ní májẹ̀mú pẹ̀lú ọkọ ọ̀run wọn. A sì rí ẹlòmíràn tí a bá ọkọ ọ̀run dá májẹ̀mú wípé tí òun bá ti délé ayé, tóun bá ti, ẹlòmí lè sọ pé oyún àkọ́kọ́ ní òun tóun bá máa bí báyìí, bí òun bá ṣe ń rọbí ní kí ọkọ ọ̀run wá mú òun lọ. Irú wọn la máa sábà rí tí wọ́n máa ń kú ní àsìkò ìbímọ wọn. Ẹlòmí sì lè jẹ́ májẹ̀mú pé tóun bá ti bímọ sínú ẹ̀jẹ̀ báyìí ní kí ọkọ ọ̀run máa wá mú òun lọ. A sì rí ẹlòmíràn tó jẹ́ pé májẹ̀mú tí òun bá ọkọ ọ̀run dá ni wípé òun máa bí ọmọ nílé ayé, kódà òun á bí ọmọ bẹ̀rẹ̀, ṣùgbọ́n òun ò ní ọkọ nílé ayé. Irú wọn ni ẹ rí pé wọn kì í máa ń wọ́n máa ń ní ọmọ nílé ayé, wọn kì í sì ń sábà ní ọkọ. Tí wọ́n bá wá fẹ́ sọ pé ilé ayé báwọn fẹ́ fi agídí fẹ́ ọkọ, irú wọn ni ọkọ ọ̀run máa ń lu ọkọ ayé rẹ̀ pa. Ẹnìkan bá mi sọ̀rọ̀ ní àná wípé kábíyèsí, ọkọ pé bí òun ṣe wà yìí, ọmọ 4 lòun ti bí, ọkọ 4 rẹ̀ ló ń bí àwọn ọmọ 4 yìí fún. Ó dá mi lójú pé ẹni tí mò ń sọ yìí náà ó ń gbọ́ mi, ó sì ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí, wípé ọkọ òun 4 yìí dẹ̀ ni ó ti kú. Tóun bá ti bímọ kan fún bímọ ọmọ kan, ọkọ náà kú, òun á tún lọ fẹ́ lòmíì, òun á tún bímọ kan fún, á tún fòṣọlẹ̀, á tún kú, òun á pé ọmọ 4 tó ti bí, ọkọ 4 lòun ti bí, ọkùnrin 4 lòun bí fún, kò sí kankan mọ́ nílé ayé. Ẹ̀rù wá ń bá òun àti padà ní ọkọ.
ẹ̀yin ọkùnrin ẹ jẹ́ kí a máa gbàdúrà dáadáa ká ṣèwádìí dáadáa ká tó kọlu obìnrin. Ìjẹ́ ìwọ mọ irú májẹ̀mú tí ìyàwó tó obìnrin tó ń sáré tẹ̀lé lójoojúmọ́ pé ó fẹ́ fi ṣe ìyàwó, ìjẹ́ o mọ irú májẹ̀mú ti tiẹ̀? Tàbí ìyàwó tó gbé sílé gan, jẹ́ o mọ irú májẹ̀mú tó bá ọkọ ọ̀run dá? Ìdí nìyí tí ó fi yẹ kí a máa ṣe ìwádìí lóòrèdóòrè. Ẹ̀yin tí ẹ bá fẹ́ béèrè ìbéèrè, ẹ lè máa fi ìbéèrè yín ṣọwọ́, màá sì tún máa dáhùn ìbéèrè yín. Yàtọ̀ sí májẹ̀mú ọkọ tí a bá ọkọ ọ̀run dá, lára májẹ̀mú ọ̀run náà nìyí. Bẹ́ẹ̀ ni ó tún ní májẹ̀mú náà tí a tún lè tún bá àwọn ẹgbẹ́ wa dá. Májẹ̀mú tí a bá àwọn ẹgbẹ́ dá yìí, ó ṣeéṣe ká sọ fún àwọn ẹgbẹ́ wa pé májẹ̀mú burúkú wà, májẹ̀mú rere wà. Ààrẹ ẹlòmíì tá a dá májẹ̀mú pé bóun ṣe ń bọ̀ wá sílé ayé, òun ò ní ní owó, ṣùgbọ́n òun á ní ẹ̀mí gígùn. Irú wọn ni wọ́n máa ń sáré, tí wọ́n máa ń ṣiṣẹ́ bí erin, tí wọ́n ń jẹ̀jẹ̀ èrí. A sì rí ẹlòmíràn tó jẹ́ pé májẹ̀mú tí òun bá ẹgbẹ́ dá, májẹ̀mú tí òun bá ẹgbẹ́ ti ẹ̀dá ni wípé bóun ṣe ń bọ̀ wá sílé ayé, òun á ní òkìkí, wọ́n lè jẹ́ celebrity, ṣùgbọ́n òun ò ní ní owó. Ọ̀pọ̀ nínú wọn lẹ máa rí pé wọ́n ní òkìkí tí wọ́n ò rí owó lò, tí wọ́n ò rí ajé. Lára májẹ̀mú ọ̀run ni. Lára májẹ̀mú ọ̀run yìí, mò ń bọ̀, ẹ jẹ́ ká gbọ́ orin yìí síwájú. Ẹ jẹ́ kí gbogbo wa kí a rántí májẹ̀mú tí abomi dá, kí a má bàa ní ìdojúkọ ní ilé ayé. Ṣẹ́rí májẹ̀mú kejì tí a ń pè ní májẹ̀mú ìpín, ìyẹn májẹ̀mú tó rọ̀ mọ́ destiny wa. Àtọ̀run náà ni a ti dá májẹ̀mú náà ó pé tí a bá ti délé ayé, àwọn ohun tí a máa ṣe rèé tí a lè fi rí ìgbàlò, tá a lè fi rí ògolo. Ó ṣeéṣe kí ẹlòmíràn dá májẹ̀mú, kó bá ẹgbẹ́ rẹ̀ dá májẹ̀mú lọ́rùn wípé tí òun bá délé ayé tán wípé èkuru ni òun á máa fún ẹgbẹ́ òun. Ó lè jẹ́ èkuru olóyin, ó lè jẹ́ èkuru oníyọ̀, ó lè jẹ́ èkuru oníṣúgà, ó sì lè jẹ́ èkuru ẹlẹ́yin. Ẹlòmíràn sì wà tó jẹ́ pé ó lè jẹ́ èso, biskit àti sweet péré ni òun á máa fún, lòun á lọ máa fún omi, tó sì jẹ́ pé májẹ̀mú ti tiẹ̀ nìyẹn láti ọ̀run. Ẹ jọ̀ọ́, ẹni tó jẹ́ pé májẹ̀mú rẹ̀ ni pé èkuru olóyin ni òun á lọ máa fún omi, tí òun á máa fi rí owó ná, tó òun á máa fi rí ìgbàlò, tí àwọn ènìyàn tí wọ́n wá ní pé kó lọ, bóyá àwọn ṣe ìwádìí, wọ́n rí pé omi ló ń béèrè májẹ̀mú rẹ̀ lọ́wọ́ irú ẹ̀dá bẹ́ẹ̀, tí wọ́n wá wò pé ohun tí o máa ṣe ni pé kó lọ fún odò lóúnjẹ, tó wá lọ kó èso, kó bisikíìtì, kó gbogbo ẹ̀ tí ò sí èkuru olóyin nínú ẹ̀. Ṣe mọ̀ pé ìpèsè yóò ní jẹ́ ìtẹ́wọ́gbà. Ìdí nìyí tí ó fi yẹ ká máa ṣe ìwádìí májẹ̀mú àti ohun tí omi fẹ́ gbà lọ́wọ́ wa.
mò ń sọ̀rọ̀ nípa májẹ̀mú gbogbo àwa ẹlẹ́gbẹ́ omi láti ọ̀run wá. Ẹlòmíràn wà ó ṣeé ṣe kó jẹ́ pé aṣọ funfun bóyá ọ̀pá kan tàbí ọ̀pá méjì ni ó jẹ́ májẹ̀mú tiẹ̀. Tí ó bá wá kó gbogbo èso tó ṣe gbogbo ẹ̀ tí ò wá fi aṣọ funfun yìí sínú ẹ̀, ṣe mọ̀ pé ìpèsè ò ní jẹ́ ìtẹ́wọ́gbà. Bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíràn sì wà tó sì jẹ́ pé májẹ̀mú titi wọn ni pé àwọn á máa ṣàánú táwọn bá délé ayé tán, àwọn á máa ṣàánú, wọn á máa ṣoore. Ṣùgbọ́n nígbà tí wọ́n délé ayé tán tí wọ́n wá di ẹni tí ó dájú gan, tí kì í fún àwọn ènìyàn ní nǹkan kan, tí kì í ṣoore. Ṣé wá mọ̀ pé irú ẹni yìí ò ti yẹ májẹ̀mú? Kò sí dìpátímẹ̀tì ẹgbẹ́ tó wà tí ò ní májẹ̀mú tiẹ̀. Ṣé ẹgbẹ́ orí àkìtàn ni ká sọ ni tí wọ́n ní májẹ̀mú ohun tí wọ́n máa fún ẹgbẹ́ wọn ní orí àkìtàn? Tàbí ẹgbẹ́ ìrókò ni ká sọ ni? Kò sí gbogbo ẹgbẹ́ tí ó wà tí wọ́n ní májẹ̀mú titi wọn tí wọ́n á máa fún ẹgbẹ́ wọn. Mò ń bọ̀, ẹ jẹ́ ká tún gbọ́ orí yìí síwájú sí. Ẹni tó bá rọ́mọ òyìnbó kó ṣe jẹ́jẹ́. Nítorí alágbára ọmọ kò ṣe é jẹ́. Agbára tí bẹ nínú omi kò kéré rárá. Torí náà ẹ má dalẹ̀ ọmọ orí ilẹ̀. Májẹ̀mú omi ò lágbára. Ìmùlẹ̀ síbẹ̀ láàrin omi àtọmọ omi ó lè. Ẹ̀jẹ̀ ká rántí májẹ̀mú ọ̀tá lórí dá. Ọmọ bá ní ìdojúkọ ilé ayé. Ẹ káàbọ̀ padà. Ọ̀pọ̀ tilẹ̀ máa ń sọ wípé tí a bá sọ̀rọ̀ nípa ẹlẹ́gbẹ́ ọmọ omi, ọ̀pọ̀ á máa ṣe bí pé Iyemọja ni à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ọ̀pọ̀ á sì máa ṣe bí pé Olókun ni à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ á máa ṣe bí pé Ọlọ́ṣun ni à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Dó gbogbo wọn pápátá ni ọmọ omi, ṣùgbọ́n emèrè inú ibú, emèrè inú omi ó tún yàtọ̀ sí Iyemọja, òòṣà ni. Ọ̀ṣun, òòṣà ni. Olókun, òòṣà ni. Àti oríṣiríṣi omi tó wà. Nítorí pé tá bá ní ká wo àwọn omi tó wà ní ilé ayé, a rí pé oríṣiríṣi omi ni omi tó wà ní ilé ayé. Ṣùgbọ́n gbogbo omi yìí pátápátá náà ni kò sí eléyìí tí ò lágbára. Kò sí gbogbo àwọn tó jẹ́ ọmọ omi tí ò lágbára. Ṣùgbọ́n kò wá sí ẹni tí ó bá jẹ́ ọmọ Iyemọja tí ò ní jọ́kan lára ọmọ emèrè inú ibú. Kò sẹ́ni tó bá jẹ́ ọmọ Ọlọ́ṣun tí ò ní jọ́kan lára emèrè inú ibú. Ẹni tó bá jẹ́ ọmọ Olókun dandan ni kó jọ́kan lára emèrè inú ibú. Èèyàn lè jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ omi kó tún ní ṣe pọ̀ pẹ̀lú àwọn òòṣà inú omi, kó jẹ́ pé àwọn òòṣà yìí ló jẹ́ atọ́nà wọn wá sí ilé ayé. Ṣé wá rí pé ẹni tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ inú omi, yálà ẹni gúrùpù ẹgbẹ́ tó wà nínú ibú tó tún wá jẹ́ ọmọ Iyemọja, ṣe wá rí pé agbára ti di dọ́bù. Ìdí nìyí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gan ò mọ irú agbára omi tí ń bẹ ní ara ẹ̀. Òun ló fi yẹ kí ló fi ṣe pàtàkì pé kí gbogbo wa kí a máa ṣe ìwádìí ara wa ká lè mọ irú ẹ̀dá tí a jẹ́ gan. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá ń bọ̀ nípa ọ̀rọ̀ májẹ̀mú, kò wá sí májẹ̀mú ọ̀run tó jẹ́ tí àwa wò pé ó jẹ́ ibi lónìí.
kò sí eléyìí tí ò ní àtúnṣe nínú ẹ̀, kò sí eléyìí tí ò ní àtúnṣe ní lára ẹ̀. Ẹni tó ti dá májẹ̀mú wípé òun ò ní bímọ sílé ayé, tó bá ọkọ ọ̀run tàbí ẹgbẹ́ rẹ̀ dá májẹ̀mú wípé nílé ayé tó ń lọ yìí òun ò ní bímọ sílé ayé yàtọ̀ sí ọmọ ọ̀run, irú ẹni yìí tí a bá ti ṣe ìwádìí ta ti rí pé májẹ̀mú tiẹ̀ ni pé májẹ̀mú òun ò ní bímọ sílé ayé, tá a wá ṣe ìwádìí májẹ̀mú ìpín rẹ̀, yálà májẹ̀mú ìpín rẹ̀ yìí ni wípé tí òun bá dé ilé ayé, ìpèsè àwọn àgbà máa ń pè ní ọ̀wọ̀wọ̀ tí àgbàdo tí wọ́n rẹ́, tí wọ́n fi oyin ṣúgà kankan pò, tí wọ́n rẹ́ àgbọn sí lórí, tí àwọn àgbàgbà máa sábà fi ń bọ olókun. Ó ṣeéṣe kó jẹ́ pé májẹ̀mú ìpín ti ẹni tí ó ti ní májẹ̀mú pẹ̀lú ọkọ ọ̀run pé òun ní bímọ nílé ayé ni. Tá a bá ti ṣe ìwádìí tá a ti mọ̀ ọ́, ohun tí a máa ṣe ni wípé májẹ̀mú ìpín yìí ni a máa lọ fi tu àwọn ẹgbẹ́, tá a máa lọ fi bẹ àwọn ẹgbẹ́ rẹ̀ wípé kí wọ́n yọ̀ọ̀da ọmọ fún arábìnrin yìí nílé ayé tàbí fún ọkùnrin yìí nílé ayé. Yálà ó sì lè jẹ́ lára àwọn ọmọ tó ti bí sọ́run náà ni a bẹ̀ wípé kí wọ́n yọ̀ọ̀da fún wọn, kí wọ́n jẹ́ kí wọ́n wá jókòó tì wọ́n nílé ayé. Ẹni tí ó ti dá májẹ̀mú wípé tóun bá dé ilé ayé, ọjọ́ tóun bá fẹ́ ṣe birthday 20 years tàbí 25 years tàbí 30 years gangan ni òun máa fi lé ayé ńlẹ̀. Tí yálà tí àwọn òbí òun ló ṣe pàtàkì. Mo ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ responsible father lẹ́ẹ̀kan, ìyá àwọn bàbá tí wọ́n jẹ́ bàbá tí ó ṣe é mú yangàn. Ó yẹ kí gbogbo òbí kí wọ́n máa ṣe ìwádìí ọmọ wọn. Láyé àtijọ́ à ń ṣàkànṣẹ̀jáyé, bó tilẹ̀ jẹ́ pé irú èyí ò sábà wọ́pọ̀ mọ́ láyé òde òní, ṣùgbọ́n ẹ jẹ́ kí a máa ṣe ìwádìí àwọn ọmọ wa. Tí a bá ń ṣe ìwádìí àwọn ọmọ wa yìí, a lè jẹ́ kí a mọ ohun tí májẹ̀mú tí wọ́n mú wá láti ọ̀run. Yálà ire àti ibi, nítorí tibitire ni a dá ilé ayé. Ẹ ti lè mọ ohun tí ẹ ti tètè bà májẹ̀mú ọ̀hún jẹ́. Irú ẹni tó dá májẹ̀mú bóyá 20 or 25 years lòun máa fi lé ayé lẹ̀, bóyá tó bá fẹ́ ṣe birthday, tẹ́yìn òbí ti wá ṣèwádìí tẹ́ ẹ ti mọ̀, ẹ wá ṣèwádìí pé ó dà kí ni májẹ̀mú ìpín. Inú májẹ̀mú ìpín yìí ni ẹ máa wá, ni a máa lò, tá a máa ti fi tu àwọn ẹgbẹ́ rẹ̀ lójú kó tó di àkókò náà. Ẹ wá jẹ́ kí ó di mímọ̀ fẹ́ ní pé kò gbọ́dọ̀ ṣe birthday, pé bóyá ó ṣe birthday ó ń pariwo birthday, àti pé bó tilẹ̀ mú ọjọ́ míì yàtọ̀ sí ọjọ́ tí a bí sílé ayé gan, tó bá yẹ kó bá fẹ́ máàkì birthday ẹ̀, tó bá yẹ pé on the 20 ni wọ́n bí, kó máa máàkì birthday ẹ̀ ní on the 25, ṣẹ̀mẹ̀ pé on the 20 yẹn ti kọjá. On the 20 yẹn a lọ́ra máa fi ṣe gbèsè fún àwọn ẹgbẹ́ rẹ̀, a máa fi san májẹ̀mú tí ó mú wá láti májẹ̀mú ìpín, la máa fi on the 20 yẹn san, a sì ṣàdúrà àbọ̀rí. So on the 25 yẹn, so láṣẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun máàkì birthday òun. Gbogbo ẹ̀yin òbí tí ẹ̀ ń gbọ́ mi, ẹ jẹ́ ká gbìyànjú ká máa ṣe ìwádìí àwọn ọmọ wa. Ẹ jẹ́ ká máa ṣe ìwádìí, ẹ̀yin ọkọ ẹ máa ṣe ìwádìí àwọn ìyàwó yín. Ẹ̀yin ìyàwó, ẹ̀yin náà ẹ máa ṣe ìwádìí àwọn ọmọ, kẹ́ máa ṣe ìwádìí ọkọ yín. Kí ẹ lè mọ ààyè tí olúkúlùkù wà àti pé kẹ́ lè mọ ohun tí ó ń bọ̀ wá ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú. Kí n tó mú ètò tòní wá sí ìdánudúró, ẹ jẹ́ ká gbọ́ orin yìí sí. Mo sì ní àwọn kọ̀ọ̀kan tí mo sì fẹ́ ṣe ní àlàyé fún wa, mò ń bọ̀. Ìbá ní kó ń bọ̀rọ̀ àwọn ẹ̀wí lé alájò. Ọ̀run mú dẹ̀dẹ̀ kanlẹ̀ àwọn òde ìgbẹ̀sà. Alámọ̀ ní jẹ́ lódò tí sàkàkà yàpẹ́rẹ́.
ojú. Mo wá padà lọlé ayé o, wọ́n kọ́ sí ṣe. Ǹjẹ́ gúnyẹ́gúnyẹ́ nílé ìjọ obìnrin lọ ṣíṣe? Lèyẹ bí a bá wọn pẹ̀ nìkan àsìkò lẹ́tọ̀ọ́ sí. Ẹ̀jẹ̀ kan rántí májẹ̀mú òòtá bómi dá. Àmọ́ra ní ìdòdúkọ nílé ayé. Ẹ káàbọ̀ padà. Ẹnìkan béèrè ìbéèrè wípé kí ni a lè ṣe tí ọkọ ọ̀run lè jẹ́ kí a dọlọ́mọ láyé. Ìbéèrè tó dáa ni ìbéèrè tí ẹ béèrè yìí, ṣùgbọ́n ìwádìí ni a lè ṣe. Tí a bá ṣe ìwádìí, tí a bá mọ májẹ̀mú ìpín yín, òun náà ni a máa ṣe pẹ̀lú yíya ọkọ ọ̀run yín. Ó sì wá ṣeé ṣe kẹ́ ti bímọ fún ọkọ ọ̀run yìí. Tó bá jẹ́ pé ẹ bá ti bímọ fún ọkọ ọ̀run yìí, a jẹ́ wípé níṣe ni a máa ya ọmọ ọ̀run yín náà pẹ̀lú ọkọ ọ̀run yín. Bẹ́ẹ̀ ni a wá ṣe ìpèsè májẹ̀mú yín. Tí a bá ṣe èyí náà ni a fi ní àǹfààní láti di ọlọ́mọ ní ilé ayé. Mo ń bọ̀. Bátìrì yẹn ò ṣiṣẹ́ àbí? Bóyá kẹ́ sáré plug the second one so kí n ṣe máa manage iná ilé ilẹ̀. Ẹ má bínú. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀, ìyá wa tó béèrè ìbéèrè pé báwo ni a ṣe lè ya ọkọ ọ̀run àti ọmọ ọ̀run, kì í ṣe nǹkan tí ẹ lè yà fúnrara yín, àti pé kì í ṣe nǹkan tí ẹ lè ṣe fúnrara yín ni. Ṣẹ́fẹ́ tó ní tí ó nídìí ṣèbí tí bá tó ilé bá ṣáàjì díẹ̀ àṣìkò fi lò tí màá fi parí. So kì í ṣe nǹkan tí ẹ lè dá ṣe fúnrara yín. Lákọ̀ọ́kọ́ ìgbésẹ̀ àkọ́kọ́ tẹ́ máa kọ́kọ́ gbé ni pé a máa kọ́kọ́ ṣe ìwádìí. Tí a bá ti wá ṣe ìwádìí, tí a bá ti ṣe ìwádìí tá a ti mọ májẹ̀mú yín, náà ni a máa ya ọkọ ọ̀run yín. Tí a bá fẹ́ ya ọkọ ọ̀run yín, tí ẹ bá ní àǹfààní láti wá, ẹ máa wá. A máa ti ra gbogbo àwọn nǹkan tí a fẹ́ lò ńlẹ̀. Tẹ́ ẹ bá sì tún ní àǹfààní láti wá, tẹ́ bá wà ní ibi tó bá jìnnà, a máa pè yín ní fídíò call. A sì máa ṣe àwọn àlàyé àwọn ohun tí ẹ máa ṣe níbi tí ẹ bá wà ní ọ̀hún. A máa ṣe àwọn àlàyé yìí fún yín. So ìyẹn jẹ́ ìdáhùn sí ìbéèrè yín. Kò sí ẹ̀dá kan tó wà nílé ayé tí ò ní májẹ̀mú tiẹ̀. Àfi kí a yà ṣe ìwádìí kí a lè mọ májẹ̀mú ọ̀run ti tiwa, ká lè mọ májẹ̀mú tí a bá ọkọ ọ̀run wa dá tàbí májẹ̀mú tí a bá ẹgbẹ́ wa dá.
ó dẹ̀ pé yẹn náà tún help dé. ẹ má bínú iná kámẹ́rà tí a ń lò so iná yẹn ni bátìrì yẹn ti tòró ti ṣe díẹ̀ ta ti ń ṣe àwọn ètò kọ̀ọ̀kan lábẹ́ aṣọ ká tó bẹ̀rẹ̀ ètò so ohun tí ó jẹ́ kí bátìrì yẹn wíìkì ní bátìrì kejì ò ṣiṣẹ́. ẹ jẹ́ máa fi àǹfààní yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí gbogbo ẹ̀yin tí nífẹ̀ẹ́ ètò yìí kọ̀ǹpútà tí a ń lò ẹnìkan ni ó rà á kámẹ́rà tí a tún lò lọ́wọ́ ẹnìkan ni ó rà á gbogbo àwọn machine àwọn amplifier tá à ń lò àwọn kan náà ni wọ́n rà á. mo ń fi àǹfààní yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ yín mi mọ̀ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín tó ṣùgbọ́n àdúrà náà ni màá máa ṣe fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí tí ẹni tó bá ti lọ wo ẹ́písọ́ọ̀dù yìí láti ìbẹ̀rẹ̀ ẹ máa rí pé fóònù ni à ń lò tá a tó wà ní mọ́tò tá a máa lo fóònù ṣùgbọ́n ńgbà tí ẹ̀yin tí ẹ mọ iyì ètò yìí náà ni ẹni pé kí a sọ ètò yìí di ìgbàlódé tí ayé bá ń jẹ ayé tí ayé tún padà ń jẹ ayé gbogbo ẹ̀yin tí ẹ ra equipment tá a fi ń ṣètò fún gbogbo àgbáyé láti fi save life àwọn ènìyàn láti jẹ́ káwọn ènìyàn mọ nípa ara wọn gbogbo yín pátápátá ẹ ní mú rí ìdààmú ẹ ní wá fojú sunkún ọmọ ẹ ní ṣọ̀fọ̀ lórí ọkọ ẹ ní ṣọ̀fọ̀ lórí ìyàwó yín gbogbo yín pátá tí ẹ lọ́wọ́ sí gbogbo àwọn irinṣẹ́ tí à ń lò yìí gbogbo yín pátápátá ni à ń ṣàdúrà fún ní ojoojúmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ jọ̀wọ́ ẹ bá mi ṣe àdúrà fún gbogbo àwọn tí wọ́n ra àwọn equipment yìí wípé kò sí ẹnikẹ́ni nínú wọn tó máa mọ̀ṣì láyé wọn wọn ò ní jẹ̀yà nílé ayé tí wọ́n wá. gẹ́gẹ́ bí mo ń fi àǹfààní yìí mo fi ń kí ọ̀rẹ́ mi ààrẹ ìṣẹ̀ṣe ti orílẹ̀-èdè Italy àwọn náà mo fi àsìkò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ wọn fún ìgbìyànjú tiwọn náà lórí prógámù yìí pàápàá lórí ọdún ìṣẹ̀ǹbáyé àgbáyé èyí tí ó ń bọ̀ lọ́nà gbogbo ẹ̀yin leaders ẹlẹ́gbẹ́ ọmọ ní diaspora gbogbo yín pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín ọjọ́ òní tì yín ẹ̀yin tí ẹ jẹ́ kójú tì wá ọjọ́ òní tì yín gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀ pé gbogbo wa pátápátá la ní májẹ̀mú ẹ jẹ́ ká ṣe ìwádìí ara wa kí a lè mọ irú májẹ̀mú tí a bá ẹgbẹ́ dá ẹ̀yin tí ẹ̀yin show like ten like program yìí ten show love gbogbo yín pátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ kí a máa béèrè àwọn ìbéèrè wa a máa dáhùn ẹ̀yin tí ó bá jẹ́ pé after tá bá parí program yìí lẹ bá wo ètò yìí ẹ send ìbéèrè yìí sí orí WhatsApp nàbà mi tí máa pè yìí ẹ jẹ́ máa fi àǹfààní yìí kí máa fi invite gbogbo àwọn ọmọ abómi wáyé káàkiri gbogbo àgbáyé fún ọdún ìṣẹ̀ǹbáyé àgbáyé Odò Òjá International Water Festival. ọdún ti dé ẹ̀wá ò wá. ọdún ìṣẹ̀ǹbáyé àgbáyé 5th annual World Ìṣẹ̀ǹbáyé Festival of Odò Òjá International
Water Festival èyí tí ó máa wáyé ní on the 9th 9, 10, 11 of August ní ìlú Òkèà Ọ̀kà Àkókó nípínlẹ̀ Ondo. Wọ́n fi àǹfààní yìí ó fi ń pe gbogbo wa pátápátá sí inú ọdún yìí. Àmì àṣẹ o, gbogbo ẹ̀yin tẹ́ bá wá ń ṣe àdúrà fún gbogbo àwọn tó lọ́wọ́ sí gbogbo equipment tá à ń lò yìí, bó lè jẹ́ pé àti mọ̀ọ́wọ́ ẹ̀ dáadáa, ṣùgbọ́n a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wá ń ṣe àdúrà fún wọn. Odò Ìjà International Water Festival on the 9th, 10th, 11th of August ni a máa ṣe ní ìlú Òkèà Ọ̀kà Àkókó. Níbikíbi tí a bá ti ń bọ̀, ẹ jẹ́ ká wọ mọ́tò Ọ̀kà Àkókó yálà láti ìpínlẹ̀ Èkó ní Ọjọ́ta ní New Garage lẹ́gbẹ̀ẹ́ 7up a máa rí mọ́tò Ọ̀kà Àkókó ńbẹ̀. Bó sì jẹ́ pé láti Ìbàdàn bó jẹ́ kò síbikíbi tí a bá ti ń bọ̀, tí a bá wá rí ẹ jẹ́ ká wọ mọ́tò Àkúrẹ́. Tí a bá dé Àkúrẹ́ ẹ jẹ́ ká wọ mọ́tò Ọ̀kà. Tí a bá ti dé Ọ̀kà ẹ sọ pé ìlú Òkèà ni ẹ ń lọ ní ààfin ọba àṣà àgbáyé. Tí ní gbogbo wa pápátá ẹ jẹ́ ká tètè dé ní àárọ̀ on the 9. Àwa tí a bá bí program ṣe fẹ́ lọ rèé fún àwa tí a fẹ́ bọ ajé tàbí àwa tí a fẹ́ ṣẹ́ ajé, nítorí pé ajé ẹgbẹ́ àgbáyé fún gbogbo àwọn ọmọ alájé pátápátá, ajé ẹgbẹ́ àgbáyé gbogbo àwọn tí a jọ ọmọ ẹlẹ́gbẹ́, tí a jọ ọmọ alájé ẹgbẹ́ tí ó yọ sí pé kábọ̀ ajé tàbí ká ṣẹ́ ajé. Àárọ̀ kùtùkùtù ọjọ́ Monday ni wọ́n máa ṣe ajé fún gbogbo àwa tí a bá fẹ́ ṣe ajé. Gbogbo àwọn tí wọ́n jẹ́ alájé káàkiri gbogbo àgbáyé náà ni wọ́n máa wà ńbẹ̀. Àwọn náà ni wọ́n máa parapọ̀ ṣe ajé fún yín. Ajé yìí tí wọ́n bá ti ṣe ní àárọ̀ Monday tí wọ́n ti ṣe tí wọ́n ti bọ́, torí àárọ̀ Monday ni a máa bọ ajé ìlú Òkèà Ọ̀kà yẹn. Tí ó bá di àárọ̀ Tuesday ni a máa kó gbogbo ajé yẹn lọ sí inú ilé ajé ẹgbẹ́ àgbáyé létí odò ńbẹ̀, tí a lè ṣe àdúrà tá a lè bọ gbogbo ajé yìí fún gbogbo wa. Then ẹ̀yin tí ẹ fẹ́ bọ odò tẹ́ fẹ́ ṣe, àwa tí a bá fẹ́ ṣe ajé ẹ jẹ́ ká wá ní Kádérí àti Sunday on the 8th. Àwa tó bá jẹ́ pé odò ni a bá fẹ́ bọ, tá a fẹ́ bọ odò Ìjà fún wa, tá a fẹ́ ṣe pèsè fódò, yálà ó ń yọ sí wa ká bọ Yemọja, ká bọ Olókun, ká bọ Olúwẹ̀rí, ká bọ gbogbo ohun tí ṣe òòṣà omi. Ẹ jẹ́ ká dé ní on the 9. Àwa tó bá jẹ́ pé ìpèsè odò la bá fẹ́ ṣe, ẹ jẹ́ ká dé ní on the 9 tí ṣe ọjọ́ Monday, ṣùgbọ́n ká tètè dé. Wọ́n sì lè bá wa ra gbogbo àwọn nǹkan tá a fẹ́ lò. Àárọ̀ kùtùkùtù Monday ọjọ́ Tuesday on the 10 ni wọ́n máa ṣe di gbogbo ìpèsè yẹn fún wa, tí gbogbo wa máa gbé ìpèsè wa lọ sí etí odò pẹ̀lú gbogbo àwọn tí wọ́n fẹ́ ru àwẹ̀, gbogbo àwọn tó fẹ́ ru ajé àti gbogbo wa. Tẹ́ bá ti wo fídíò wa lórí YouTube, ẹ táìpù Odò Ìjà International Water Festival lórí YouTube tàbí kẹ́ ẹ lọ sí péjì ọba àṣà àgbáyé, ẹ máa rí fídíò Odò Ìjà yìí, ẹ máa rí bí a ṣe ń tò. Bẹ́ẹ̀ ni olúkúlùkù á gbé ìpèsè títí ẹ̀ tá a lọ fi bọ odò. Opportunity ni eléyìí jẹ́ fún gbogbo wa. Battery yẹn àti ṣáàjì jẹ. So opportunity ni eléyìí jẹ́ fún gbogbo wa, kí tí a ní fi ń ṣe spend a lot lórí programu yìí, a ní ná owó púpọ̀ pé a fẹ́ ṣe ajé tàbí a fẹ́ ṣe ìpèsè fún odò. Ṣẹ́mọ̀ olúkúlùkù ni ó máa ṣe títí ẹ̀ ní ibẹ̀. Gbogbo yín pátá ni mo pè fún ọdún Odò Ìjà International Water Festival. Ibẹ̀ yìí tó ti dé àyè, ẹ̀yin tó lọ́dún máa rè gbogbo ìgbàyè lé lọ́wọ́. Ẹ má bàa jẹ́ ká ṣiṣẹ́ o. Ọdún Ìjà àkọ́kọ́ wọlé dé. Yẹ́yẹ́ mi Ìjà alákòó lójó. Àràbìjì bá lọ́dọ̀. Àbíjọ́ mi sí lọ́yọ̀ nìkẹ́rẹ́. Ogójì oníṣègùn odò. Lára àwọn ìbéèrè tí àwọn ènìyàn béèrè ní under comment yìí. So ẹni ìbéèrè pé for those
of us who are not Yoruba, how do we understand better, sir? Let me use this opportunity to tell all the people that does not understand Yoruba, please go to my YouTube page. Go to my YouTube channel. So type Oba Asha Agbaye, Oba A-B-O, Asha A-S-A, then Agbaye. So now there is a some English edition of this program. So then let me use this opportunity to say this: the next video we will try to use English language, or contact me on my WhatsApp page. WhatsApp. So then I will explain everything to you. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp page mi, ẹ̀yin tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp page mi, WhatsApp page mi ni ẹ ń wò lójú amóhùnmáwòrán yìí. WhatsApp number mi lẹ ń wò 08033702625. 08033702625. Tí ṣe ni kí ẹ kọ́kọ́ send message tẹ́ bá máa send sọ dá orúkọ yín méjì àti àìdá orúkọ yín ìlú tí ẹ ti bá mi sọ̀rọ̀, then ẹ wá béèrè ìbéèrè yín. Màá fún yín ní appointment ìgbà tí ẹ máa pè mí, tàbí ẹ sì lè bá mi sọ̀rọ̀ ní orí Instagram page mi, Ọba Àṣà Àgbáyé. Ọba Àṣà Àgbáyé òun lẹ ń wò lójú screen yìí. Ẹ lè message wa ní ibẹ̀. So ojú òní tì wá. Èmi tí mò ń bá yín ṣètò, èmi tí mò ń ṣètò lọ́wọ́ yìí, orúkọ tèmi ni Ọba Àṣàgbèmí Tèmi Adára, Aríwàjoyè, Fàṣàgbádé kínní, Àmọ̀tẹ́kùn kejì, Ẹrù jẹ̀jẹ̀, Ọ̀fà Kókó land, Ọba Àṣà Àgbáyé, Ọba Ẹgbẹ́ Àgbáyé. Ibi tí a ó máa fi ètò yìí tì sí lónìí, gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ béèrè ìbéèrè tàbí ẹ fẹ́ àmọ̀ràn, ẹ máa pè mí sí orí WhatsApp page mi. Ẹ máa pè mí sórí WhatsApp number mi 08033702625. lẹ́ẹ̀kan sí 08033702625. òun ni ẹ máa nọ́mbà tí ẹ máa pè sí lórí WhatsApp. Ẹ má pè mí direct, ṣe ni kí kẹ́ kọ́kọ́ send message sí mi kí ó tó di pé ẹ pè. Èmi ni màá sọ ìgbà tí ẹ máa pè wá. Oníyan ṣeun, ọlọ́bẹ̀ ṣeun. Gbogbo ẹ̀yin tí a jọ ṣètò lónìí pátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share prógámù yìí fún gbogbo ẹ̀yin tí gbogbo ọ̀rẹ́ wa, gbogbo ọ̀rẹ́ yín. Ẹ má bínú àwọn tí mò ń rò papọ̀ nítorí a ṣe bẹ̀rẹ̀ sí ní lo àwọn irinṣẹ́ yìí ni.
kò tí ì yé wa dáadáa ṣùgbọ́n bí a bá ṣe ń lò ní láṣẹ máa mọ́ra lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ràn wá lọ́wọ́ lórí àwọn irinṣẹ́ tí à ń lò fún ètò yìí ó tún di lórí ẹ̀yin gbogbo ẹ̀yin tí ẹ wà lórí àṣírí ìjìnlẹ̀ agbára ẹlẹ́gbẹ́ ọmọ omi a ti ní WhatsApp group fún group yìí a máa ń ṣe lecture bẹ́ẹ̀ ní Monday, Wednesday and Saturday Monday, Wednesday and Saturday then ní orí Facebook page wa Sunday and Wednesday ni a máa ń ṣe program ẹ jẹ́ kí gbogbo wa náà ká lọ sáàṣì fún àṣírí ìjìnlẹ̀ agbára ẹlẹ́gbẹ́ ọmọ omi lórí Facebook wa kí àwa náà join. Ó tún di ọjọ́ mẹ́jọ. Ọdún àyàwó fún wa. Ó kí ọba Yusuf Adébórí Adélẹ́yẹ. Olúbàdàn ẹ̀fọ́ àbí kí ló bá yí lórúkọ òkò Bàládé. A ṣe ìṣàmọ́ ọdún sẹ́mi. Chief David Adéọlá Dáúdù olóògbé ìlú òkíá ìgbà àdéhùn ilé àkùnlé wọ́n pé lọ́kùnrin sí lọ́ọ̀rì ìgbà mọ́tò ìyàwó mi.